Welcome to Leka Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan-ò-jọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá fún yín. Update nípa kábíyèsí Oluwo ọba Rashid Adéwálé Àkànbí òun ni a mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwọn èèyàn tí wọ́n jọjọ gbé Canada wọ́n ti ń jáde síta ní àtìgbà tí kábíyèsí Oluwo tí wọ́n ti sọ̀rọ̀ nípa kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, nípa ex-wife wọn tí wọ́n fẹ́ ní Canada ń gbà yẹn. So a rí pé àwọn èèyàn jáde síta wọ́n ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìyàwó bó ṣe jẹ́ ní àti Canada àti bí kábíyèsí Oluwo bí wọ́n ṣe di ọba ní ìlú Ìwó, gbogbo bí àwọn tí wọ́n wà ní power tán wà ní government ń gbà yẹn mọ́ ṣe lọ́wọ́ agbára, gbogbo ẹ̀ náà ni à ń gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. And then gbogbo pé allegation pé kábíyèsí Oluwo pé wọ́n ń fagbó wọn fagbó, gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò eléyìí tí àtúmọ̀ wá fún yín tá fẹ́ post yìí. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa kábíyèsí Oluwo. Ẹ ṣe nígbà yẹn. Àgbọ̀ yẹn irú video evidence o. Gbọ́ kẹ̀, there was video evidence. Báwo ni fídíò bíi tí kábíyèsí ibi tó di àwọn olóògbé fídíò yẹn síta, àwọn oníṣàlẹ̀ sẹ́ndì nígbà tó ń fagbó tó ń wé kò tí ì fà tó ń wé. àwọn wé nígbà yẹn, yes. Kò sí kò sọ ní ìgòkè tó àwọn máa ń ṣe yahoo àti. àwọn èèyàn wọ́n mú bó ṣe wá di kinní ìdúró lẹ́nu. wọ́n mú gbó wọ́n fagbó yẹn ṣe wá di bàbàrà àti everybody dẹ̀ gbé mú gbó. ọ̀yẹ́ o ṣe bí kíni yẹn. wọ́n tiẹ̀ báwo lọ bá ṣe máa fagbó ẹja sọ̀rọ̀ sí mi. ó ṣe lè mú tó bá wù ṣẹ́rẹ̀ wọn tó mú drọ́ọ̀gì nǹkan ẹ̀dẹ̀ ló máa mú gbó wọ́n máa mú gbó. kò kí n sí public now, it shouldn't be in ṣé public. public ló ti mú ni ṣé rí public public láti rí ìyàwó ẹ̀ lórí kọ́ọ̀dù ẹ̀ jàre, ìyàwó ẹ̀ lórí kọ́ọ̀dù ẹ̀ nínú ilé ló ti rìkọ́ọ̀dù ẹ̀. wọ́n ní sọ máa ń gbó lójú ìyàwó ẹ̀. wọ́n dẹ̀ wọ aṣọ white wọ́n tún dé káàpù gan pẹ̀lú aṣọ white pẹ̀lú gbó fífa ìta lọ́wọ́. kò sí nǹkan tó gbogbo yẹn private kìíní nìyẹn. ara nǹkan tó da lérú nìyẹn, you understand? ara nǹkan tó da lérú nìyẹn ṣó ṣe ń rí tó ń fà ni. You understand? ngbà tó wọ́n ẹgbọ́n nǹkan tó sọ ipe wọ́n ní kíyàwó òun máa rìkọ́dù òun wá, ó dẹ̀ rìkọ́dù òun send díẹ̀ síta. People are not talking about that. wọ́n ti ọ̀dà bá ọdún ní ìjà ń gbà yẹn ni kíyàwó tó bẹ̀rẹ̀ sí ní. ṣé mo bó ṣe wá di wàhálà àti pé ẹ wá ń pa ohun mo gbó. Mr. Olúṣọlá ẹ jẹ́ sọ kíní kan tẹ́ pé ó yẹ ká máa fi sọ̀rọ̀ like you said. ṣe rí kóyin eyín mẹ́nugún kó tó dé yín asín nǹkan ló wẹ̀ trump gbọ́dọ̀ nǹkan ṣe sọ pé olójú arédè á padà wá di ojú ẹja, something might have wrong. But tí nǹkan bá ṣe láàrin ọkùnrin àti obìnrin anybody ló mọ̀ pé anybody wọn wá kílẹ̀ máa ń pè anybody fẹ́ àwíjà dáadáa fún yín. Gbogbo ẹ̀ náà either video whatever, gbogbo nǹkan tó kùnrin obìnrin bá ló máa fi bọ́kùnrin jà when it comes to pé o dé pẹ̀lú àwọn alágbára and everybody ẹ̀sẹ̀ pọ̀ fẹ́ win obìnrin even gan by okay ó bọ̀ wọn alágbára. ọ̀sẹ̀ wọn àti ìyàwó ẹ̀jọ̀ ní personal problem. You don't follow the kìnì ẹ lọ túbọ̀ dáadáa. ọ̀rọ̀ pé ọ̀rọ̀ obìnrin ọkùnrin jà kọ́ lélẹ̀. ó ní ẹ̀yin náà lè sọ pé ìyàwó ẹ̀ ló kọ́ ọ̀dọ̀ wá sórí social media náà. wọ́n ti trap fóun ó ní wọ́n gbéṣẹ́ fún ni. she was set up láti ilẹ̀. wọ́n sọ ti wọ́n kó dẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ lọ́mọ pọ̀ èyí náà ní ní asín ní jàre. anyway tó mi ṣe pé wọ́n jẹ́ kémi máa lọ jàre. bá jòbó yóò ní o ló ń Oba might be in love. He might be in love. I think he was in love with her. And he turned the other way round. Ó má bí mi anybody kí wọ́n sẹ́kọ̀ọ́ wọn. Ó jòbó yóò nígbà tó ń jòbó yóò sọ fún wa pé ní ó wá sọ fún wa ó wá ké fún wa nísìnyí ìgbà tó ń jòbó yóò sọ fún wa ni. Tọ́rọ̀ jòbó yóò la ni kábíyèsí ò máa gbọ́dọ̀ láàbò. sọ fún yín wípé wọ́n ní wọ́n set trap. Wọ́n ní wọ́n set ẹ̀ wọ́n fi ṣe trap sí life wọn. Wọ́n ní kó poison wọn. báwo lọ bá ṣe mọ̀ kí wọ́n set trap ní ọ̀sán bímọ fún ẹ ẹwà palace ó bímọ fún ẹ wọ́n wá set trap fún. At one point wọ́n kò wọ́n set trap fún nígbà tí wọ́n record ẹ̀ ó bímọ fún ẹ tó dẹ̀ wà palace for 3 years. you should get the fuck up. a ti ṣe yìí ti tẹ́lẹ̀ ni. Sake bàbá. Ọkùnrin wà as ọkùnrin you accept your take up your responsibility. That's what. You take up responsibility by staying for him to be. Man, hold on. Take it personal. We don't know all these people. Now for me, Timbani Monsi. The story is out there now. Why are you killing the people you be? Hold on. Don't take it personal. Me or money. Mr.
bàbá yìí wà creative. I think we're biased now. No. Ọkùnrin ẹgbẹ́ yìí ti bọ́ síta wípé ọkùnrin ẹgbẹ́ yìí bọ́ síta pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ pé òun bẹ̀rẹ̀. Hold on sir. Madam Olúṣọlá ẹjọ́ mà ẹjọ́ ẹ̀yẹ́ kan sáré gbọ́ sàké mo mọ̀ pé fẹ́ sáré lọ sùn. Ẹjọ́ ẹ̀yẹ́ kan sáré lọ sùn. Ó yá sàké ẹ káàbọ̀ sórí ètò sà. Ya ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ yes ma. Ẹ kó ètò ma. Ẹ gbọ́ sà à ń gbọ́ yín. Ẹ máa sọ̀rọ̀ lọ sà. Popsi. wọ́n ṣe jí ni wọ́n tí gbọ́ nǹkan tá à ń sọ wọ́n manager style ṣe rí àwọn ọkùnrin even including me gbogbo akala line kìíní kan ìyàwó tí wọ́n mú wá láti Canada kò mú wá láti Canada o wọ́n ti ṣàlàyé wípé pátí náà ti pàdé after ti níyẹn ṣẹlẹ̀ bàbá ògùn tó kún ti jẹ́ ká mọ̀ wípé Nàìjíríà ló ti pàdé woman yẹn wípé kò mú wá láti Canada kó parọ́ ni pé kábíyèsí odindi àgbàlagbà parọ́. ẹ jẹ́ ká kábíyèsí ò parọ́ pé kábíyèsí ni wọ́n introduce ẹ̀ sóhun ni o ẹgbọ́n tó tún lọ gbọ́ voice note. wọ́n kọ́kọ́ sọ láti ilẹ̀ pa àwọn jọ wá láti Canada ni madam bóyá mọ̀ wọ́n ti gbogbo gbà yín. àìdá wọ́n pàdé lókè àbọ̀ pàdé nísàlẹ̀ wọ́n padà fẹ́ra wọn níṣẹ́ lọ́kà àbí wọ́n wà láàfin wọ́n ń gbà àfin. wọ́n ṣe níṣu lọ́kà wọ́n kàn fún àwọn olóyún ni wọ́n á kiri. ẹ máa sàlẹ́jìlì o allegedly ada fún yín ọ̀rọ̀ àkì ṣọ̀rọ̀ sọ. Now what I'm saying now whatever the case wọ́n wà láàfin wọ́n wà pẹ̀lú ọba wọ́n bímọ ṣe lọ́jà tọwọ́ ọmọ bá ti wọ̀ ẹ́ gbàgbé ó ti kó ní nǹkan ó ti kó ní òkúta but gbogbo wa náà àìdá ọkùnrin àtobìnrin tí nǹkan bá ti ṣẹlẹ̀ tí ìpínyà bá ti wà there will be an excuse. ọ̀rọ̀ òkè kọ́ gbogbo ala ọkùnrin níwọ̀ obìnrin ní nǹkan kọ́ máa ṣẹlẹ̀ tẹ́ pé anybody máa fẹ̀ lójú ṣé wàá rí nǹkan tẹ́nibọ̀dì bá ní ló máa fi jà kò bá ní fọ́tò ẹ kò bá jẹ́ pé wọ́n gbé kinní kan sẹ́nu anybody àfọ̀nsá nǹkan tí social media wà fún nìyẹn bàmí jẹ́ kí n bà jẹ́ bọ̀ ṣe tí wọ́n bá ti wà ní àwọn oníwọ̀n stage kan tẹ́ pé wọ́n máa wà gbogbo ọ̀lọ́mọ nǹkan tó wọ́n máa ṣe kíni tó wọ́n máa sọ jáde àwọn kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ìgbà táwọn káà ń dàgbà bọ̀ honestly speaking mo lè sọ bí ẹ̀kan abẹ́ẹ̀mẹ́ta tí mo rí ọ̀ní tó kú yẹn rí lórí social media. tó bá lọ báyìí. mo ní social media lórí NTA ẹ̀mọ̀kan NTA lórí ìgbà yẹn ọ̀ní tó kú yẹn bàbá tójú wọn dà díẹ̀ yẹn bí pọ́bọ̀ òtẹ̀ kì í jẹ́ làmárin ìgbà yẹn. bó ṣe láwọn ọba àsìn ẹ̀yìn ẹ̀ ìfùgàn mo ti rí ibi tó ti fẹ́ ṣí wọ́n lẹ́nìkan fẹ́ ṣí mọ́tò tó bá lọ bá wọn ṣí mọ́tò ọlẹ́ni yẹra ó dàárọ̀ ní Nàìjíríà. ó dàárọ̀ ma madam Olúṣọlá God bless you appreciate you. èèyàn bá ti wà láyé tó bá ti mọ̀ pé ipò tó ń wà òun bá lórí gbogbo ẹni ọba ògbọ́dọ̀ máa miss yan èèwọ̀ ni like ẹnìkan sọ ọmọdé sọ ọ ní ẹ lọ wo gbogbo ẹ tó ń drag yìí lórí social media yìí tó ń fà láṣọ yà jù. ó ní o. ẹ gbọ́ statement kan tó sọ rí. ó ní gbogbo wa fi ń jẹun ni ó ní ká jẹun tí ọba lọ ní tapod kó tún ṣe kiri tap yẹn kó tún gbé sójú ẹ̀mọ̀ pọ́pá yẹn ti múra ẹ̀sẹ̀ blogger ọba ògbọ́lọ̀ máa ṣe bẹ́ẹ̀ láìláì nǹkan burúkú ni kábíyèsí tẹ́ bá ń gbọ́ wa ẹ bá lórí anything gbogbo problem. Olúwo ẹ̀yin nọ́mbà wíṣọ. èmi ò dárúkọ kábíyèsí o tó bá ti irú kéèsì báyìí ẹ channel ẹ̀ sí court kí ẹ lọ yanjú ẹ̀ ń bẹ̀ ìwàhálà táwọn ọmọ Nàìjíríà ń face lọ́wọ́ báyìí honestly ó ju nǹkan tẹ́ ẹ gbé báyìí lọ. ẹ wo lady tó padànù wasted life tó lọ jump nítorí pé àwọn olè wọ bẹ̀ wọ́n pe ọlọ́pàá wọ́n pe àwọn ọlọ́pàá ò lọ. ẹ wo àwọn tó wà ní Kwara nísìn gọ́ọ̀fà wọ́n ti túlù yẹn lórí kíni wọn ọ̀dẹ̀ ní lọ sí ààfin ọba kan lọ ẹran tí pọ́ba kan lọ ṣẹ̀ṣẹ̀ dá ẹ̀wọ̀n fún ní Amẹ́ríkà lẹ́sìn tó máa lọ fọ́ ìyá ọba Nàìjíríà náà ni èyí náà ọba ìpẹ́tùmọ́dù. ada fún yín sir all these things we should now tell them àwọn tó bá mọ kábíyèsí ni o àbáwọn anybody ni pé wàhálà tó ń dálẹ̀ fún aráàlú gan ti pọ̀ jù any problem ẹ gba ìyàwó ara yín ni o ẹ máa lọ sí court social media will never help any one of you. Because people are on social media irú àtàwọn alóyìnbó nísìn àwọn ambiṣẹ́ àwọn abroad àwọn máa fọ̀rọ̀ yín pápó. àfi yín pa ni bẹ́ẹ̀ ni. àbúrò ni mo pa ni ẹlòmíì. ẹ parọ́ ẹ tó parọ́. bí àwọn tó wà lọ Australia nísìn wọ́n wà lọ́sàn-án. ẹ káalẹ́ o.
ọba obìnrin ẹ̀ka lẹ́mà. ẹ máa ẹ pẹ̀lẹ́ sá o ẹ kú ètò ẹ kú ọ̀rọ̀ Yorùbá ilẹ̀ Yorùbá Nàìjíríà. Yes ma. Ọlọ́run aṣàánú wa. Àmín. ọmọ èkó pàtàkì ẹ̀sùn wò yìí kí ló dé tálẹ́ṣẹ̀. àwọn gbàtà gbọ́ ẹ̀yin ò gbọ́n tó ṣẹlẹ̀ ní ẹ jẹ́ kí n ṣàlàyé. báwo ni jẹ́ kí tí mi gbọ́gbọ̀kúgbọ̀ mi ń gbọ́gbọ̀kúgbọ̀ nǹkan. mi máa ṣàlàyé tẹ́ ẹ bá gbọ́. mi gbọ́ kí ọ̀kan kan máa ṣàlàyé fún mi. wọ́n ní wọ́n ti dó ìyàwó ta. wọ́n ta náà ní káwọn náà tata káwọn náà tó. ó yá bá a ganu sí kí ló ń ṣẹlẹ̀. ìlú yìí kọ́lọ́wọ́n. ẹ ń lọ ẹ ń bọ̀ ni o kí ló ṣẹlẹ̀ bí a nẹ́tíwọ̀kì yín ni. bí a nẹ́tíwọ̀kì kọ́lọ́wọ́n bá kó ṣàánú wà ní ṣẹ́rí Yorùbá ti tán àwọn olórí wa ti bàjẹ́ ti fi politics bà Yorùbá jẹ́ kò sí nǹkan tó ń jẹ́ àṣà àti ìṣe mọ́ Ọlọ́run ọba nìkan ni kó bá wa yanjú ẹ̀ because tó bá sọ ń sìn ọ̀tọ̀ níbi tó máa gbé gbà the best thing Nigeria is not worth of dying for kó kàn wò ó kó mójú ẹ̀ kú ó ti bọ́ sí eré ọmọdé báyìí kò sí nǹkan tó ń jẹ́ ìjìnlẹ̀ mọ́ nínú ọ̀rọ̀ Yorùbá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo ọmọ jèsí tán wà ń tàn ẹ wo oríṣiríṣi ìwà tó ń wọ ẹ wo gbogbo ẹ kò sí respect kò sí nǹkan kan gba tó bá àlúgò lè pàṣẹ kí àṣẹ múlẹ̀ báwo ni respect ṣe fẹ́ wà láti ara wa sára wa láyé àtijọ́ ọba ò gbọ́dọ̀ gbọ́ ọba ò gbọ́dọ̀ ṣe ọba ò gbọ́dọ̀ mọ̀ bọ́ nísìnyí irọ́ ti pọ̀ jù tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìlara àìgbọ́ra wáyé and all that mi ní parọ́ fún yín mo regret pé mo jẹ́ Yorùbá I swear that Yorùbá burú gan Yorùbá ló burú jù nínú gbogbo tribe tọ́lọ̀ dá ẹ wo àwọn Yíbò wọ́n sì ń jẹ ọba wọn pẹ̀lú respect full respect ẹ wo Kwara ẹ wo bó ṣe náà ṣe ń pààyàn ẹ̀mí àtúní kán lọ máa invite kán lọ máa gbé wọn kán máa ṣe kán you know a ti tara wa dànù a ti tara wa lọ́pọ̀ àdèlè rírà lọ́wọ́n mọ́ Ọlọ́run ọba nìkan lọ̀rọ̀ Nàìjíríà kù sí lọ́wọ́ because kò sí ìtò bá sọ ohun ẹ̀ náà máa ṣọ́. come back tomorrow because you are missing in action o. ohun ẹ̀ náà máa ṣọ́ ju pé mo realize pé ọ̀rọ̀ Nàìjíríà ń ṣọ̀rọ̀ tí wọ́n ń dá sí if you can't beat them you join them lọ́rọ̀ Nàìjíríà kù sí. kó má bàjẹ́ tán ṣáá kan tó realize. ṣẹ́tẹ̀ wá rí àwọn politician kiri tó wà ń tàn sí APC wọ́n ṣe dáadáa rárá APC ò ṣe dáadáa o APC bà nǹkan jẹ́ gan nípa traditional something wọ́n bà nǹkan jẹ́. ẹ̀yin ọba wọn níta Mr Creative ní ẹ̀yin ọba ẹ má jà lórí òkè o ìyẹn pọ̀ o. kò sí ọba kankan nínú wọn tó ṣígbá igbá oyin wò nínú gbogbo wọn wọn ò rí gbá ṣí igbá ata igbá ìpè igbá orí burúkú ni gbogbo wọn ń ṣí táná bíre nínú wa láyé àtijọ́ kaná fẹ́ sọ̀rọ̀ sọ́ba nígbà tọ́ba gan ti ń ṣe rádaràda jágbajàgba gan máa lọ patí kiri ọba máa ń wà lórí ìtẹ́ lórí àpèrí àwọn máa wá ń bani tẹ́lẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní. bọ̀ ìlú ń sìn yìí ẹ máa rọ́ba ní patí celebrity ọba máa gbọ́ pa wèrè kiri abẹ́gì orí adé gan wà London lọ́wọ́ ìyá lè ra alẹ́ express gbogbo ẹ̀. ọgbà wèrè báwo rí. báwo ó ṣàjẹ́ ká fi wọ́n lẹ̀ ká máa fi wọ́n paṣáyé fún wa. ọgbà wèrè báwo. ó sì ń bá gidi kankan kò sọ́ba gidi kankan ní Nàìjíríà mọ́ Yorùbá ti tán Yorùbá ti finish Yorùbá tó bá jẹ́ bíi 80s nígbà tí bàbá Síjú Adé ṣì wà láyé àwọn ọba nìyẹn àwọn Àṣàǹkẹ́ àwọn ọba nìyẹn pọ̀ àwọn ọba tó kù sí àwọn bàbá Lámídì gan kó tó kú bàbá Ọ̀yọ́ àwọn gọ́ba nǹkan jẹ́ àwọn gọ́ba díẹ̀ jẹ́ ní ọ̀rọ̀ yìí ọ̀nà ẹ worú bàbá Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde àwọn ọba nìyẹn àwọn ọba gidi nìyẹn àwọn ládéládé ìjọ ò lè gbọ́ kí nọ́ọ̀sẹ̀ ṣẹlẹ̀ níbìíní ọba àtọ́pọ̀ èèṣẹ́ ọjọ́ ò lè gbọ́ gbogbo nọ́ọ̀sẹ̀sì níbìíní lè gbọ́ nọ́ọ̀sẹ̀sì ní Yíbò àwa Yorùbá yìí ni
tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ àbòsí kò jẹ́ ká mókè. We don't mọ Yorùbá. Ọlọ́run àbá wa fún Yorùbá more than you. Ó bá jẹ́ Yorùbá more than mi, èmi ò jiyàn, ẹ máa Yorùbá yín lọ. Ètò ìbá yín jà sí, Ọlọ́run á sìn yín pẹ̀lú Yorùbá yín. Tètè bá ṣe é ṣèǹjì ni pàápàá mo fẹ́ ṣèǹjì ẹ̀. àwọn ilẹ̀ change ẹ̀ náà ẹ̀rẹ́ gẹ́gẹ́ kan máa sọ ibo Bí mo sọ ni. ẹ lọ kọ́ ni. Àwọn ọmọ yọ̀ǹda àwọn ọmọ yín ló ń pè mí láti ibi iṣẹ́ yìí ó dàbọ̀. all right sis me thank you so much. ajá last naija n fẹ́ bẹ̀rẹ̀ kínní kan lọ yín tó bá pẹ́ ìlọ ni for example ni o tí wọ́n allege báyìí what do you think you will do? ẹ ṣe bí ọ̀ni ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ báyìí kí lẹ máa ṣe. Yes sir. Tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n tọ́lọ̀ ń ṣe wọ́n stunning ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ please tó bá pẹ́ ọlọ́gbọ́n tọ́lọ̀ ń ṣe wọ́n tó bá pẹ́ mi ni wọ́n o irú nǹkan tó ṣẹlẹ̀ yìí màá pe àwọn àgbààgbà tí mo mọ̀ pé mo lè bá sọ̀rọ̀ kí wọ́n fún mi ní ways of going about this kí Ọọ̀ni pé àwọn tó jẹ́ Yorùbá tó jẹ́ àwọn Yorùbá gidi tó jẹ́ àgbààgbà ní ilẹ̀ Yorùbá kí wọ́n bá wọn pé ọba Oluwo like somebody said the other time wípé á jẹ́ pé bóyá within gan ìjà yìí ti wà lẹ́yìn tó yẹ pé wọ́n ti nǹkan ń ṣẹlẹ̀ lẹ́yìn ó ti wá sú ọba Oluwo ló ṣe jáde sọ̀rọ̀ so àmọ́ nǹkan tó ń wà lẹ́yìn bóyá wọ́n ń jà gidigidi tó yẹ pé tough tó fi jáde but whatsoever fún bó ṣe jáde yìí ọ̀rọ̀ tán sọ síta tó pọ̀ yìí allegation of pé wọ́n fẹ́ pa àwọn wà ń bẹ̀ allegation pé wọ́n gba ìyàwó àwọn wà ń bẹ̀ allegation wípé wọ́n set àwọn up ṣe understand a lot of things there which means pé tó bá yẹ pé lóòótọ́ because ọba tó fẹ́ tó fi ikú tó fi ránṣẹ́ sí ọba ẹgbẹ́ torí kò ń ṣe pé bóyá wọ́n poison lásán wọ́n ní even wọ́n fẹ́ assassinate àwọn ṣe pé nǹkan tó tóbi ni kọ́ pé àwọn àgbààgbà kọ́ lọ pé dáàdì wa Tinubu tí ọ̀rọ̀ Nàìjíríà ò bá tí tó wọn ẹgbẹ́ lè lọ́ máa dá sí ẹ understand because I don't understand ẹ má bẹ̀rù sáà. ẹ ṣe mà àwọn mọ́mì tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ti sọ ọ̀rọ̀ tán ṣé ẹ ti gbọ́ Hausa demon rí àbí Igbo demon Yorùbá demon nìkan lèmi gbọ́ àti ó ti dé stage either kan eradicate all this àwọn ọba ètò sí nǹkan jẹ́ bẹ́ẹ̀ wọ́n wíwá kò sí nǹkan kan àbí wáyé fún mi. kò lè sí iṣẹ́ tó ń ṣe wọn ní iṣẹ́ ọ̀rọ̀ kan. wọ́n ní kó gbalẹ̀ onílẹ̀ kó lẹ̀ nílẹ̀ kọ́tàlẹ̀ onílẹ̀ ilẹ̀ náà ń ta kò sí nǹkan kan. ó ti di ọ̀rọ̀ sí ọ̀rọ̀ òyìnbó tí ó dà ẹ ń break o Mr. Stanley ẹ ń break. I think my network is very bad. ṣé ẹ gbọ́ mi mọ́. ó ti clear sí sir. Ok. Fíìmù ìwà Olúwo àti Ọọ̀ni ó ti pẹ́ tí kìíní ìwà láàrin wọn. And it has to do with enviousness superiority. So àwọn méjèèjì àìdá kan fi wọ́n lẹ̀ àwọn méjèèjì náà wọ́n ní nǹkan tó bá ṣẹlẹ̀ bí èmi ṣe rí àwọn tá ló fẹ́ dá sí Tinubu one of the same fẹ́ dá sí gbogbo wọn ẹ̀jẹ̀ àgbàgbé ẹ̀ kò sí ẹgbẹ́ Tinubu fẹ́ jì kò sí ẹgbẹ́ tí Tinubu lè ṣe àwọn méjèèjì náà máa kóra wọn tàbí ọmọ ọjọ́ mẹ́jọ wọ́n á lè rí pé Tinubu ti ní Tinubu àní gbogbo wa ló lè ẹni tó bá ní bàrà wò. bá ti ṣèmi tẹ́ wò pé ṣé Tinubu kí ni. àgbẹ̀dọ̀ olóde mi nìkan ni o mi ì mọ function àwọn ọba yẹn mọ́ right now pàápàá ju nǹkan tẹ́ sọ báyìí. kò sí function náà ni that's what I'm saying. kò sí ẹ bá lọ sí Nàìjíríà ẹ bá ní ìdókòwò ní local government.
tó bá ní kẹ́ lọ gba àwọn kan wá ní locality yín, even you have to pay before they can sign anything. Bóyá only that thing nìkan lè múlẹ̀ bóyá ó yẹ yín. Tẹ́ bá dẹ̀ débẹ̀ gbọ́n ẹni bá wọn láàfin, they just ask you to go to say kẹ́ lọ bá clerk. Apart from that, kò sí nǹkan kan tó ń ṣe ní ọ̀rẹ́ function governor àìmọye ọba tọ́lọ́pàá. Tẹ́ bá dàfin ọba mi gan on kẹ́rù síbẹ̀ ní àwọn local ọba tó wà ní kìnìún. I think I support the motion pé bóyá kàn tiẹ̀ I don't know. Kò ní ká ló ní tó kò lè yá ẹ̀ ó lè lẹ́rù òdì. Mọ́mì tó ń sọ̀rọ̀ tó yìí wọ́n ti sọ̀rọ̀. Yeah, to sọ̀rọ̀ with anybody. Everybody. Oga. Mr. Tolagzi. Ṣé wà okay ma? Yeah. Ẹ kálẹ́ everybody. Ẹ kálẹ́ ma. Yeah. Ẹ má bínú, ma make statement kan. It might not go well with everybody, but it's just because when I saw it online, I was so angry. Yoruba leaders and show of shame. Something? You have said it well. Why is it that every time ó máa ní ṣe pẹ̀lú Yorùbá ṣá wọn ń yé dojú tì wá? Why tí wọ́n ṣe other tribes ò ṣe ní máa address wa anyhow? Because àwa gan aláṣírí wọ́n kọ̀ àwọn leaders wọ́n kọ̀ ponú ṣá, sorry to say. Please. Wọ́n gbọ́ wọ́n wà ń bí. Wọ́n kọ̀ ponú wọ́n kọ̀ pọ̀dà because ilé ẹni láti ń jẹ òkúté onídodo 1 2 Yorùbá ìlara ti pa wá kú. Bẹ́ẹ̀ bá gẹ fìlà tẹ́rọra gẹ fìlà yín ó lè jẹ́ under bridge lẹ́tí mú fìlà yín o. Èmi tí mo lọ sí ọ̀dọ̀ Vodi tí mo lọ ṣe fìlà má tún máa lára fìlà tẹ́rọra gẹ yẹn ẹ kọ̀ rọra compose ẹ̀ dáadáa ni. Ìlara ti pọ̀ jù because totally àwọn méjèèjì gbogbo wọn they are the same thing, show of shame. Ìkan ti lẹ́nu jù kan lọ and then it will happen. Kò possible kó eradicate kinship ni. I support the motion but kò possible ni because wọ́n kàn dojú tì wá wọ́n kàn ṣe yamayama ni. Ṣé Yorùbá nìkan ni tribe ni? Wọ́n á rí nǹkan sọ even gan adé orí gan kò sí respect fún ọba gan mọ́. Ọba tó ń ká lótẹ́ẹ̀lì tó ń ṣe ṣìnà lórí obìnrin tó ń ṣubú kú dànù. Kábíyèsí o. Ọba ò lè pàṣẹ mo gbà nítàn pé wọ́n á ní ó gbọ́dọ̀ dúró rọ́bà tó bá mọ́mí máa ní tó bá bẹ́gi fún àbí gégùn fún ẹ báyìí ó máa múyàn ní nísìnyí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe òrìṣàgbọ́ ẹ gégùn fọ́ba dáná ọba máa rìn lọ ni. Because wọ́n ti tọwọ́ bọ̀kúbọ̀ mi mọ̀gbà tó bá bẹ̀rẹ̀ sí máa involve nínú politics olè ojú kòkòrò. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mò ń gbọ́ tán ní kí Tinubu dá sí. Tinubu wo ló fẹ́ dá sí? Involvement wọn wà nú ẹ̀. Wo Olúbàdàn ṣolúbàdàn ni sorry the other one èyí tó wá láti tó kúrò láti Canada lọ jọba ní. Ọba ṣe ìjọba tó máa ń ṣe báyìí. Ọ̀yọ́ àbí kinní kan ìyẹn náà kò dóyè wọ́n bẹ̀rẹ̀ show of shame àtẹni tó ń ṣe taxi driver àtẹni tó ń ṣe kinní kan wọ́n bẹ̀rẹ̀ sí ká wọ́n kó damaski rù wọ́n ń gapá wèrè talking rubbish showing show of shame. Ó ti pọ̀jù fún àwa la wà níbẹ̀ authority wọn tí ní débẹ̀ báyìí wọ́n máa gùn wọ́n máa gbé wọn pẹ́lẹ́pẹ́lẹ́ ni. It's total nonsense because iṣó tí ẹ̀yẹ kọ́ jáde sí social media wọ́n sọ̀rọ̀ ń grant interview kíta ni kó wá bá wọn dá sí ta ni tó bá wọn parí ìjà kárí kó bá wọn dá sí ta ló wà ń bẹ́ẹ̀ gbà tọ́jọ́ ń ṣe show of shame. Ta ló wà ń bẹ́ẹ̀ gbà tọ́jọ́ ń fẹ́ra wọn wọlé tọ́jọ́ ń ṣe ìjà lóde lórí dòwe. Ìgbà tó ń dùn fún wọn ta lọ́pọ̀. So they should go off social media and go and settle their rubbish behind the bars. Because they should not involve us. They should go and settle it behind. But don't do more. System ọ̀rọ̀ tó kàwé.
ẹni bá kọ́kọ́ bọ́ta ẹni bá kọ́kọ́ fẹjọ́ sùn ní innocent. That's the kind of game they want to play. We don't care. They should go to hell. má bínú ẹ ti bínú. No na wọ́n dójú tì wá náà. Àwọn other tribes wọ́n ṣe ní máa pè wá ń dímọ̀ wọ́n ṣe ní máa pè wá ní kinní kan. Ìgbà míì gan àti pa ọlọ́mọ yà fọwọ́ sí ju èlé bàbá wa ti pè yàn pé rẹ̀ Yorùbá gbẹ̀yàn fọwọ́ bojú kó tó sọ. Because ẹ tí ní fọwọ́ sọ̀yà pọ̀ ọmọ Yorùbá ní tó bá máa da lẹ́sìn ọ̀tọ̀ nìkan tẹ́ máa rí lórí social media àwọn ọba ń tàwọn síra wọn. Ṣé wọn ti dojú tì yàn rẹ̀ di so kí wọ́n ń jí kílẹ̀ wọ́n ń jàmí Yorùbá bọ̀ náà I'm from Ọ̀yọ́ state dey play. Ìwà yẹn ò tiẹ̀ dá ẹ má bínú sí. So kìíní ẹ lè fi àwọn òrìṣà yẹn gan kẹfì threatening èèyàn kẹyìn á ní dey play. Sorry to say ṣe bóun ní Portable portray because kò tí ẹ ṣe kinní mọ́ kò wá yídì mọ́ babaláwo wà lórí TikTok. Ọmọ àtàwọn ń polówó. Yes. So kí la wá ń gbé gẹ́gẹ́? Everybody sit right. Tó bá jẹ́ pọ́lẹ̀ eradicate wọn dànù kọ́ tẹ bá ṣiṣẹ́ local government ní Nàìjíríà rí. Kẹwàá wo táwọn àwọn baálẹ̀ yẹn tó máa misbehave lórí honorarium tó fẹ́ gbà just envelope tó fẹ́ gbà. What a show of shame. They have lost their crown. Sakadeli ló gbé sórí yẹn. That's not a crown. Because wọn tá ṣe tó bá máa rówó bá máa gbọ̀n ni kí ló ń wá nu politics kí ló ń fa gẹ́gẹ́ tẹ́ bá máa wò ó sí ìjà tó ń jà yìí náà politics máa wà involve. Ọ̀rọ̀ obìnrin máa wà involve. Obìnrin wà bẹ́ẹ̀ bóyá ẹ̀gbọ́n ni wọ́n níyàwó àwọn táwọn lé lọ wọ́n ní kábíyèsí Ọ̀ọ̀ni lọ ṣe tààtààtà fún. Wọ́n ti gbà tó ti jọ ń ṣe tó ti jọ ń dùn I saw it na tọ́ ní àwọn ọlọ́mọ bọ́ràn ní ṣe dórí oyè gbà tó jọ ń dùn fún wọn kọ́ gbà tí wọ́n jẹ́ kí ifá mú ẹni tó yẹ kó mú mọ́ wọ́n ti jọ ń pàṣù ẹ̀. Mi mọ bí tí wọ́n ti ń múyàn láti Amẹ́ríkà ará Canada ló ń jọba ń sìn àwọn tó wà nílùú gan ò jọba mọ́. Ifá ò rí àwọn yẹn Ifá ò rí wọn tó lówó tó máa $100 million lẹ̀ ní fáárí. Yorùbá àtowó tẹ́lẹ̀ ọmọ ní Ìgbò ló fẹ́ràn owó ju Yorùbá ń sìn àtowó gan one and two ni. We have lost our culture totally. As in we've lost it. As in tẹ́lẹ̀ tán máa ní wọ́n ṣe kinní kan. Even nǹkan tẹ́ bá forò dẹ́rù bàyàn sí i á sọ fún pé orò kí ni ṣe bọ́ tí ń rẹ́kọ̀dì ohun orò. What another yes is on ẹ lọ wo on TikTok ó wà ń bẹ̀ tó ń ṣòro ní ṣé ìgbà wo ló ń ṣòro ń kòròdú ń gbà yìí wọ́n ẹni yẹn post ẹ̀ náà tí kinní yẹn dùn fùfù ó wà online now. Mi gbọ́ rí o. Yes ó wà online ẹ tẹ̀ lórí TikTok yìí orò sound. Yes ìgbà kòròdú lọ sọ pé kò tiẹ̀ wá sí báwo lẹ́yìn yẹn ṣe lè fi tẹ́lẹ̀ ta lórí vunvunvun yẹn gọ́ṣẹ́ lè dúró gbọ́ ni orí bí ilé tẹ bá wà gan tó bá ń dúbà yẹn. ẹ̀gbọ́n máa bọ̀ ẹ́ wàá bọ́ sábẹ́ ìgbà tá a wà nísàlẹ̀. jìnnìjìnnì á mú yín ni ó wà lórí TikTok ẹlọ́tẹ̀. ìsàlẹ̀ kọ́ èèyàn kan sọ pé ọba ń lọ jẹ́ ẹ̀ imagine ọba ń lọ jẹ́ ṣọ́nrọ́ba mú tẹ́lẹ̀ kọ́lu kí gbogbo wọn lọ sáde orí wọn nìkan get away. Ẹ ṣeun gan. owó lọ fi ń rà á sí i ọ̀rọ̀ àmọ́ ó dàrọ̀ ni. Ó ga òun ẹ̀yin tèmi Dada ẹ sọ̀rọ̀ Mr. Dada ọbí Mrs. Dada tó gun òkè ṣe fẹ́ wá sókè tẹ́lẹ̀ wá sókè. Anyways I think àwọn kábíyèsí wa náà wọ́n ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn èèyàn tí wọ́n ti sọ gbogbo contribution wọn lọ́tún lọ́sì náà ni ẹ ti gbọ́ èso ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ̀ bá wa subscribe ẹ̀ like ẹ̀ comment ẹ̀ share so we love you all thanks for watching.